Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run bàbá wa ọ̀run, àìkú àìsà àti àìdíbàjẹ́, àgbẹ̀yìnga ṣe yín lọ́ba fún oore ọ̀fẹ́ ńláńlá láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kọkànlá. Ìyìn àti ọlá àti ògo ní forúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lé ní Olúwa jẹ́ kó ṣe ayé ẹ̀tọ́ ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àìkú ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé Ọlọ́run, ìbádọ̀rẹ́ pẹ̀lú Ọlọ́run, ìbádọ̀rẹ́ pẹ̀lú Ọlọ́run. Nígbà tí a mú bíbélì àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìnlá, àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe o, bí ẹ̀yin bá ṣe ohun tí èmi pa láṣẹ fún yín. Nígbà tí a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹtàlá dé ìkàndógún, kò sí ẹni tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ, pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe bí ẹ̀yin bá ṣe ohun tí èmi pa láṣẹ fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ń ṣe, ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá mo ti fi hàn fún yín. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ, ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo òbí ṣe mọ̀, ọmọ kan wà tí ó máa ń jẹ́ àyànfẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò fẹ́ràn láti gbà àjọṣepọ̀ wọn pẹ̀lú ọmọ pàtàkì yẹn. Ó kọjá ọ̀rọ̀ òbí, ó sábà máa ń yọrí sí ìbádọ̀rẹ́ tó máa ń múnádóko. Bákan náà, Ọlọ́run kò kàn fẹ́ kí o jẹ́ ọmọ òun lásán o, ó fẹ́ kí o súnmọ́ òun tó bẹ́ẹ̀ tí òun yóò lè kà ọ́ sí ọ̀rẹ́ òun. Jésù nífẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ débi pé ó sọ pé òun lè fi ẹ̀mí òun lélẹ̀ nítorí wọn. Ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹtàlá. Ṣé o ní ọ̀rẹ́ kan tí ó lè fi ara rẹ̀ tí ó fún ní abẹ́rẹ́ àìsàn kan kí ó má bàa ní irúfẹ́ àrùn bẹ́ẹ̀? A lè fi èyí wé ohun tí Jésù ń ṣe nínú ìwé Mátíù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ǹjẹ́ èyíkéyìí nínú àwọn ọ̀rẹ́ rẹ lè gba ọta ìbọn kan fún ọ bí? Jésù ń ṣe ju èyí lọ. Nígbà tí àwọn ọmọ ogun Róòmù lù ú tí wọ́n sì sókọ́ sí orí igi, èyí túmọ̀ sí pé Jésù ni ọ̀rẹ́ tó dára jùlọ tí ẹnikẹ́ni lè ní. Àwọn ènìyàn sábà máa ń sọ ìtàn àwọn ọ̀rẹ́ tí wọ́n ti ní tẹ́lẹ̀ rí, bí ó tilẹ̀ jẹ́ pé ó wọ́pọ̀ fún àwọn ènìyàn láti bá ìbádọ̀rẹ́ jẹ́ nítorí ìfẹ́ ìmọ̀-tara ẹni nìkan tàbí fòpin sí wọn nítorí èdè àìyedè. Ìbádọ̀rẹ́ pẹ̀lú Jésù Kristi wà títí láéláé ni o. Bóyá òun la ìjì kọjá. Ìwé Mátíù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ìkarùndínlọ́gbọ̀n, tàbí a jù ọ́ sínú iná ni. Ìwé Dáníẹ́lì orí ìkẹta ẹsẹ̀ ìkejìléníogún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Òun kì yóò fi ọ́ sílẹ̀ láéláé, kódà nígbà tí ó mọ̀ pé ó lè dalẹ̀ ọ̀rẹ́ òun yóò sì jẹ́ ọ̀rẹ́ rẹ síbẹ̀síbẹ̀ nítòótọ́. Ìwé Lúùkù orí ìkejìlélógún ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Bíbélì sọ nínú ìwé Jòhánù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní wípé ó fẹ́ràn wa títí dé òpin. Kí ni ohun tí o nílò láti di ọ̀rẹ́ Ọlọ́run? Ẹsẹ̀ àkọ́sórí wa tí òní ó sọ fún wa pé a lè di ọ̀rẹ́ Ọlọ́run nípa ṣíṣe ìgbọ́ràn sí àwọn òfin rẹ̀. Eléyìí kọjá wípé a pinnu láti yàgò fún ẹ̀ṣẹ̀ nìkan o. Ó túmọ̀ sí wípé nígbà tí Ọlọ́run bá sọ pé má ṣe jẹun, mo fẹ́ kí o gbààwẹ̀ lónìí, ìwọ yóò ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Nígbà tí ó bá rẹ̀ ọ́, tí ó ti rẹ̀ ọ́, tí o sì ti wípé ohun tí o fẹ́ ṣe ni láti sùn, ṣùgbọ́n tí ó wá wí fún ọ pé jẹ́ kí a jíròrò, má ṣe sùn báyìí o. Ó yẹ kí o ti àwọn orísun oorun náà pa o, kí o má ṣe sùn rárá, kí o sì bẹ̀rẹ̀ sí ní gba àdúrà. Nígbà tí ó sọ pé fún mi ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ, ó yẹ kí o ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Àpè Ábúráhámù ní ọ̀rẹ́ Ọlọ́run nínú ìwé Kíróníkù kejì orí 20 ẹsẹ̀ ìkeje, nítorí pé nígbà tí Ọlọ́run ní kí ó fi ọmọ rẹ̀ rúbọ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ ìkíní, ó ṣetán láti ṣe. Olùfẹ́, nígbà tí Ọlọ́run bá pàṣẹ fún ọ láti ṣe ohunkóhun,
ó yẹ kí o ṣe àwọn ìrúbọ tí ó yẹ kí o sì gbọ́ràn sí àwọn ìtọ́sọ́nà rẹ̀ ní kíákíá. Kò sí ohunkóhun nínú ayé yìí o tí ó yẹ kí ó tóbi jù fún ọ láti fi rúbọ sí Ọlọ́run. Èyí nìkan ni ọ̀nà kan ṣoṣo láti di ọ̀rẹ́ rẹ̀. Ṣé o ti ṣe tán láti di ọ̀rẹ́ Ọlọ́run bí? Gbígbọ́ràn sí òfin Ọlọ́run ó jẹ́ ọ̀nà láti di ọ̀rẹ́ Ọlọ́run. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú olóore ọ̀fẹ́, fún mi ní oore ọ̀fẹ́ láti di ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́, ojúlówó ọ̀rẹ́ rẹ, kí ó má ṣe sí ohunkóhun tó máa tóbi jù fún mi lọ láti fún ọ. Fún mi ní oore ọ̀fẹ́ náà, Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa like, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú iṣẹ́ ìsìn èní, àsìkò àjọ̀dún ẹbí. Happy family weekend. Ó dàbọ̀.